So, coming up every Tuesday evening on Ataishi African Tea. Okete báyìí ní ìwà rẹ̀. Okete o báyìí ní ìwà rẹ̀ o. Ó bá fà jẹ, ó bá fà mu, ó bá fà múlẹ̀, ó dá fà. Ó bá fà múlẹ̀, ó dá fà o. Okete. Okete babaláwo tó gbọ́fá yanranyanran lòkété ní ìgbà wáṣẹ̀, ṣùgbọ́n bó ṣe á di pé ó di ọ̀dàlẹ̀ di èèyàn tí ó kẹsàn-án ìwà rẹ̀. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí Ifá sọ tòní nínú odù Òtúá lọ́tún Òtúá lósìn, níbi tí odù tá a pè ní Òtúá Méjì, níbi tá a ti yọ ọ̀rọ̀ tí Ifá sọ tòní, níbi tí Ifá ti ń bá wa sọ̀rọ̀ tó ní ẹ̀jẹ̀ oníkèéta ní kééta máa pa. Adífá fún Ajíbówú tí ń bá Ọ̀rúnmìlà ṣọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ṣólùkù. Ajíbówú ni Òkété, orúkọ tí Ajíbówú ń jẹ́, orúkọ tí Òkété ń jẹ́ ní ìgbà wáṣẹ̀ nu. Ajíbówú ó jẹ́ ẹni tó súnmọ́ Ọ̀rúnmìlà pẹ́kípẹ́kí bí iṣan ọrùn, ọmọ Ọ̀kọ́fà rẹ̀ ni. Ó tún wá ti wá di ọ̀rẹ́, ó jẹ́ wọléwọ̀de Ọ̀rúnmìlà, ṣùgbọ́n Ọ̀rúnmìlà ló kọ́ nífá. Ó ti wá di wọléwọ̀de rẹ̀, ó ti di ọ̀rẹ́, Ọ̀rúnmìlà ti mú bí ọ̀rẹ́. Ó ti kú ní ọ̀rọ̀ ọmọ Ọ̀kọ́fà. Kò sí ohun tó Ọ̀rúnmìlà fẹ́ ṣe tí ó mọ̀. Gbogbo nǹkan tó Ọ̀rúnmìlà bá fẹ́ ṣe l'Ajíbówú máa ń mọ̀ sí. Gbogbo bí Ọ̀rúnmìlà wá ṣe ń ṣe yìí náà ni Ọ̀rúnmìlà máa tún máa ń ṣe dáadáa fún un. Ṣùgbọ́n Ajíbówú bá ń wò pé bàbá yìí ó kọ́fá, òun náà ti kọ́ sí, òun náà kọ́fá. Kí ló wá dé tí bàbá ó mọ̀fá, òun náà mọ̀fá? Kí ló dé tó jẹ́ wípé kò iyì gbogbo ìgbà òun náà ni má gba ìyẹ̀wò eré yìí gbà? Mọ àwọn délé Ọlọ́fin, Ọ̀rúnmìlà yìí náà ni. Bí ó débi bí Ọ̀rúnmìlà ni. Bó dọ̀hún Ọ̀rúnmìlà ni. Ìwà ń ronú pé ó yẹ kóun ò ṣe nǹkan kan tí òun ó fi àbùkù ó fi bá Ọ̀rúnmìlà. Tó àbùkù bá ba táwọn èèyàn ra gbé jù sẹ́gbẹ̀ kan. Nígbà tó yẹ pé òun lòun tún kù tóun jẹ́ kínní, àwọn ráyè tòun. Ayé ó lè fẹ́ tóun náà, òun ó bọ̀ sójú gbangba. Ó wá lọ bá Ọlọ́fin. Ó lọ bá Ọlọ́fin pé Ọlọ́fin ó ní Ọ̀rúnmìlà ń fira rẹ̀ wé Olódùmarè. Ó ní kò sí nǹkan tẹ́ ẹ ṣe tó wọ́n mọ̀. Bẹ́ẹ̀ sọ nínú yàrá yín òun mọ̀. Bẹ́ẹ̀ ṣe gbá òun mọ̀. Bẹ́ẹ̀ ṣàwo òun mọ̀. Ó tiẹ̀ tún wá sọ pábábá rẹ̀ pé ṣé Ọlọ́fin ó jẹun bí ó mú mi àfi kó wọ́n mọ̀ pé kò sí ohun tó Ọlọ́fin lè dá sí tí òun ò ní mọ̀ nípa rẹ̀. Ọlọ́fin ní bẹ́ẹ̀ ṣé t'Ọ̀rúnmìlà wí ní ọba ni wọ́n lọ pọ̀ Ọ̀rúnmìlà. Wọ́n pọ̀ Ọ̀rúnmìlà dé. Ọ̀rúnmìlà òun ní àwọn iṣẹ́ kan tó ń gbé fún ọ tó bá òun ṣe. Àrí ìran òun ni ọ́, aṣayé sọ̀run ni ọ́, gbogbo nǹkan ló mọ̀. Ọ̀rúnmìlà ni wọ́n máa wí bẹ́ẹ̀, ṣùgbọ́n ó ní ṣùgbọ́n bó ṣe mọ́ náà ọ wà bá òun ṣe nǹkan mẹ́ta kan. Nǹkan àkọ́kọ́ tó bá òun ṣe òun ni pé sórí lẹ́yìn kùlé òun yìí àwọn oṣù kan bẹ táwọn ti gbìn tí láti ó dárúkọ iye ìgbà tó jẹ́ àwọn ò rí wàrí. Iṣu náà òun fẹ́ kọ́ bá òun wà. Iṣu yìí sì tajáyé, ó tajọ́run. Ọ̀rúnmìlà bá òun wà kóun bọ̀ wá wọ Ọlọ́fin wá iṣu tó tajáyé tajọ́run, ó ní kó bá òun wà. Ìgbà tó sì jẹ́ pé ipò Ọlọ́fin ló jẹ́ ipò tí gbogbo wọn fi ṣe olórí, tí kálukú wọn tí wọ́n ń pín jẹ láàrin ara wọn, àwọn ìmọ̀lẹ́hún. Ẹni tó bá ti wà ń bẹ̀ òun ni ó máa ṣe alákòóso, ni ó máa ṣe aláṣẹ nígbà náà. Ó ní ó dá kò burú, àwọn rọ̀gbọ́n rẹ̀ dá. Olówó rọ̀gbọ́n ẹ̀ dá ní ìlú táwọn ò rí wà láyọ̀, ó láwọn ò rí ṣe. Ọ̀rúnmìlà ó pa àwọn babaláwo, ojú òtí wọn lójú òní tì. Kí lòun ó ṣe? Wọ́n ní orúbọ fésù, orúbọ. Èṣù wá lọ wá omi ọ̀tún tí wọ́n ní kó fi rúbọ òun. Èṣù wá mú omi òun, ó wá bẹ̀rẹ̀ sí ní dà sínú àwọn ebè èṣù tó fi kan. Èṣù wá fi ọ̀gbágbára bọ̀ látòkè, ọgbà ọmọ tó fi kanlẹ̀ pátá. Tí ó yẹ pé bọ́ọ̀rúnmìlà ṣe ń débẹ̀ tí ó bá ti ń fọwọ́ sí báyìí, Ọ̀rúnmìlà ń yọ ṣubú gbóró ni. Ọ̀rúnmìlà ó ya Ọlọ́fin lẹ́nu. Ọlọ́fin ni ọ̀dà tó bá borí ìdánwò kìíní, ó kù ìdánwò kejì.
kí ni ìdánwò kejì ó ní àgbọn tí ń bẹ lẹ́yìn kùlé òun yìí ìjọ tára wọn ti délé ayé onígbà táwọn ti délé ayé kò yé wọ̀ sí ayé òde ọ̀run ní má wọ̀ sí òun tiẹ̀ fẹ́ wo bọ́mọ rẹ̀ ti rí òun fẹ́ mọ bó ṣe tó kó wọ̀ sí ilé ayé báyìí kó wọ̀ sẹ́yìn kùlé òun káwọn rí báyìí òun fẹ́ jẹ́ Ọ̀rúnmìlà ní ilé Olódùmarè ní má wọ̀ sí ó ní òun kó wọ̀ sí ilé òun kó fi ilé Olódùmarè kó má wọ̀ sí ilé Olódùmarè lọ́tẹ̀ yìí kó wọ̀ sí ilé òun ìyún ni pé kí wọ́n ká àgbọn sínú ilé rẹ̀ kọjá bọ́ báwo lọ́hún ó ti wá ṣe báyìí ó tún pé lọ́pìn àwọn babaláwo ẹgbà wọn ojú òtí wọn lójú òní ti kí ni kí wọ́n ṣe wọ́n ní kó rúbọ wọ́n ní kó wá gbìyànjú wọ́n ní kó wá ìrìn àgbàdo fún alákẹ́dùn wọ́n ní kó wá bẹ alákẹ́dùn iṣẹ́ àwọn alákẹ́dùn ọ̀run ó ṣètùtù ìrìn àgbàdo tí wọ́n fi ṣe ètùtù fún àwọn alákẹ́dùn ayé ó gbé wọ́n fi ránṣẹ́ sí ti tọ̀run àwọn alákẹ́dùn ọ̀run báwọn ṣe lọ gun àgbọn látòde ọ̀run nu kò sẹ́ni tó lè gun látàyé Ọ̀rúnmìlà ṣe bí ẹni gàgbọ́ lọ díẹ̀ báyìí lókè tí wọ́n rí mọ́ báyìí àwọn alákẹ́dùn ọ̀run ní fi àgbọn ránṣẹ́ láti òde ọ̀run gbogbo ẹ̀ ni wọ́n bá dá alẹ́ bọ́ọ̀rúnmìlà ṣe sọ̀kalẹ̀ nu ọlọ́fin ní ọmọ àgbórí rẹ̀ lóòótọ́ ní ọlọ́dà igi ìrókò tí ń bẹ lẹ́yìn kùlé òun yìí ìrókò yìí tó bá ewó bó ṣe ti rí wíwó rẹ̀ tí ó bá wó yóò wò sílé òun fẹ́ kí ìrókò yìí kó wó sí òde kó má wò sílé torí tó bá ewó sílé yóò bà gbogbo ilé jẹ́ Ọ̀rúnmìlà ní sí ojú bẹ́ẹ̀ lọ ó ní ojú bẹ́ẹ̀ lọ Ọ̀rúnmìlà tó pa àwọn babaláwo wọn ní ojú òní tì wọ́n ní kó rúbọ fésù ni èṣù bá mú okùn èṣù dẹ́ sí ara ìrókò èṣù òun ló sì ní àdó àsúre lọ́wọ́ ó fi àdó àsúre fi sọ nǹkan tó fẹ́ ó fa ìrókò ó tarí sí tarí ìrókò wo Ọlọ́fin wá dìde lórí ìtẹ́ ó ní tó Ọ̀rúnmìlà tó fún kábíyèsí Ọ̀rúnmìlà òun forí balẹ̀ fúnfá ó ní kó forí jì wọn ó ní ọ̀rẹ́ rẹ̀ òkété Ajíbówú òun ló wá bá wọn òun ló sọ pé Ọ̀rúnmìlà ń ṣayé ó pe rẹ̀ láláyé rọ̀run pàṣẹ ó pe rẹ̀ nígbà ó pe rẹ̀ láláwo ó fi rẹ̀ wó Olódùmarè pé òun ló Olódùmarè òun ni ó lóun wá fi wò pé nígbà tó jẹ́ pé ìmọ̀lẹ̀ ní gbogbo àwọn òwò ṣe á lè sọ pé àwọn mọ̀ lóòótọ́ pé ìwọ ni Olódùmarè fi àwọn ọ̀rọ̀ ló fi rán ṣùgbọ́n bóun ló ṣe máa fẹ́ra rẹ̀ wé Olódùmarè lòun fi wò pé ó da àwọn nǹkan tí gbogbo àdìtú tí gbogbo àwọn náà ò lè ṣe lòun fi wá ní kó wá sí bó ti á ṣe yìí òun gbà yányán pé bí wọ́n bá bó ṣe sọ lóòótọ́ ara irọ́rùn ni ọ́ àṣàyè sọ̀rùn ni ọ́ kíní kan ní Ọ̀rúnmìlà ní kó má jẹ́ kọ́rọ̀ pọ̀ jù òun gbọ́ ọgbọ́n ọlọ́gbọ́n lòun náà fi ń ṣọgbọ́n ṣùgbọ́n tó Olódùmarè ò bá fóun ṣe òun ò lè ṣe òkè ó ní kí wọ́n pòkété wá wọ́n pòkété wọ́n pe Ajíbówú wá Ajíbówú ṣe lóòótọ́ ni ó ní kí Ọ̀rúnmìlà ó ní kó má bínú òun wò pé gbogbo bí táwọn bá lọ ń gbà yìí òun sì wò pé tó bá di pé òun bá yẹjú rẹ̀ tó bá di pé wọ́n yẹpẹrẹ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan òun ó bọ̀ wájú wọ́n rántí òun Ọ̀rúnmìlà wá ní òbí tó ti á gbàgbé nù pé ibi ohun tí táyé yàn Kẹ́hìndé ọ̀yàn bóun ṣe yan tòun bóun ṣe bá tòun wá látòde ọ̀run nù ìwọ wá fẹ́ fọwọ́ bọṣẹ́ Olódùmarè lójú ṣé o ti rí i pé ojú tí ọ àbí òtí ọ lójú tí òun bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kọrin èkélé Ajíbówú lé lórí nù pé tó sì yẹ ìwọ Ajíbówú ṣé wọ́n ló yẹ kó ṣe ọ̀dàlẹ̀ sí Ọ̀rúnmìlà ṣé wọ́n ló yẹ kó wà báyìí ìwọ tó jẹ́ pé àti jẹ àti mu àti sùn rẹ ilé Ọ̀rúnmìlà ni ìwọ ọ̀rẹ́ tí mu nínú rẹ̀ tímọ́tímọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí kọrin èkélé lórí pé òkété àṣé báyìí níwà rẹ̀ ọba fà jẹ ọba fà mu ọba fà múlẹ̀ ó dáfá ọba fà múlẹ̀ ó dáfá o bí ojú ṣe ti Ajíbówú nù o téèyàn àwọn tí máa ń dẹ ìgbẹ́ dáadáa tí wọ́n bá ń dẹ ìsà òkété wọn ò lè má bá eku ọ̀kín nínú ìsà òkété eku ọ̀kín tí wọ́n máa pé tí ó ti dán bí ìgbà tí wọ́n ń da dò ní dọ̀la ló fi hàn pé babaláwo ni òkété báyìí níwà rẹ̀ ó bá fà jẹ ó bá fà mu ọba fà múlẹ̀
ó dáfá ọba fámúlẹ̀ ká tìyàn ṣubú ká rò pé tá a bá ti ṣubú làwọn ò tó rọ́nà lọ ẹja jáwọ́ ń bẹ̀ ìwà burúkú ni ìwà tí ò dáa ni ìwà tí ó dójú ti ní láwùjọ ni ìwà tó lè mú ẹni wájú tó lè dẹni ẹ̀yìn òun ni ẹ jẹ́ ká gbà fẹ́ni tó bá ń bẹ níwájú wa ẹ jẹ́ ká wo wípé olódùmarè ò dá wa bákan náà bóyá kókó tiẹ̀ nílò tiwa náà ń bọ̀ olódùmarè ò ní jẹ́ kí a ṣe ohun tí a fi gbègún ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ iṣẹ́.